Days ago, an 18 years old girl was reportedly kidnapped at Ukomunyo in Esako East local government area of Edo State, Okbela. So, and some of our youth and the vigilante group from that axis swing into action. They went into the bush in search of the lady, and on getting there, and they parked their security bikes on one spot while they go into the bush to search for the girl. But in the process of searching for the girl, the adopters noticed that and they opened fire on them. And for the fact that they are ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo kíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Mo kí wa gbé òbí sí òbí ti lálẹ́ o. Fún àkọ́kọ́ náà, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ pé Tinubu ṣe eléyìí. Lóòótọ́ ojúṣe wọn ni láti ṣe. Tí Tinubu bá ṣe èyí tó dáa, à á sọ. Tí wọ́n bá ṣe èyí tí ò dáa, à á sọ. Ẹ má jẹ́ ká kọ̀ fèsì àwọn nǹkan tí ò bá dáa nìkan. Kí a bẹ̀rù Ọlọ́run. Olúfẹ́ mímú sọ ìròyìn tó ń gbé wáyé. Tinubu approve state police. Tinubu ti approve state police. Wọ́n ní kí gbogbo àwọn ìpínlẹ̀, gbogbo àwọn gọ́vnà state kọ̀ọ̀kan kán lọ dá police tiwọn sílẹ̀. Ìyẹn wọ́n ti approve fún ẹ̀ ń sìn. Ọlọ́run má jẹ́ kí ìyẹn kó ti dá wàhálà míì lẹ̀. Ó ní àdúrà tá a kọ́kọ́ gba ẹ kókó mọ ọ̀rọ̀ wa ní Nàìjíríà. That is number one. A ṣì ń bọ̀ lórí ẹ̀. A ń bọ̀ lórí ọ̀rọ̀ state police. Ẹlẹ́kejì, Tinubu declare nationwide emergency security. Yes. Òun náà ló fa ọ̀rọ̀ state policing. Àwọn tá a ti ń pariwo fún náà làwọn eléyìí. Nítorí pé ìlú ò fararọ. A ti ń sọ tó bá ṣe ń ṣe kí Tinubu kí wọ́n pè fún international support. Ẹ pé àwọn tó pera wọn nígbà tí ẹ pè fún international support, àwọn tó ń pera wọn, àwọn kan takò wọ́n ní kó má wá. A ti sọ̀rọ̀ lé lórí. Èmi sì dúró síbẹ̀ o. Ibi tí mo sọ̀rọ̀ sí náà ni mo sì dúró sí. Kí àwọn Amẹ́ríkà kan wá gbà wá sílẹ̀. Ó ní ibi tí èmi dúró sí. Ṣé ẹ rí pé egbìnrin ọ̀tẹ̀ ni wọ́n ní bá ṣe ń pàkan nìkan ń rúwé. Bá ṣe ń pàkan nìkan ń rú. Wọ́n ti jí àwọn míì gbé. In fact, ní Kwara State, wọ́n ti ṣọṣẹ́ níbi míì. Àwọn ọlọ́dẹ àdúgbò, àwọn ni wọ́n kojú àwọn ajínigbé tí wọ́n dẹ̀ ṣẹ́gun wọn. Ẹ jẹ́ kí àwọn ìjọba kan tú àwọn ènìyàn sílẹ̀. Ẹ tú àwọn ènìyàn sílẹ̀. Àwọn local security. Wọ́n ní àwọn nǹkan baba ńlá wa tó fi ń kojú àwọn àtìláwí. Kí ni irú ìbọn wọn náà fẹ́ gbé sọ́wọ́? Àwọn èèyàn wọ́n mọ orúkọ tí ìbọn jẹ́. Bẹ́ẹ̀ ni. Now, ẹ jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ state policing. Ohun tó dáa ni. Ohun tó dáa lọ́pọ̀lọpọ̀ ni. Àwọn ọmọ ìlú, àwọn ló mọ kọ̀rọ̀ kan dú. Àwọn àwọn ìlú òyìnbó náà la wà. Wọ́n ní federal police, wọ́n ní state police, wọ́n dẹ̀ ní local police. Àwọn local police yẹn àwọn bíi local government police. Tẹ́ pé tẹ́ bá rí wọn náà kò sí yàtọ̀ pẹ̀lú àwọn state police o. Ṣùgbọ́n àwọn ọmọ àdúgbò ni. Wọ́n mọ gbogbo kọ̀rọ̀ kan dú. Wọ́n mọ gbogbo agbègbè. Ẹ lè lọ gbọ́ ọmọ Àkúrẹ́ ńsìn kẹ́ni kó lọ ṣe police ní Ìkàrẹ́ fún state police, fún local police. Ó lè má mọ àwọn kọ̀rọ̀ yẹn torí pé kò gbé bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ tó dàgbà sí agbègbè yẹn àwọn náà máa lò. Àwọn náà máa fi ṣe local police yẹn. Wọ́n mọ gbogbo kọ̀rọ̀. Now, ẹ jọ̀ọ́ ẹ̀yin governors wa. Àwọn Àmọ̀tẹ́kùn
àwọn ló yẹ kí wọ́n switch ní ìwòye ti tèmi, àwọn ló yẹ kí wọ́n switch sí state police direct. Ṣùgbọ́n ṣé ó lè ṣe ń ṣe pẹ̀lú gbogbo nǹkan tá a rí tí ó ń ṣẹlẹ̀ láàárín àwọn Àmọ̀tẹ́kùn? Ẹ wo ti Ọ̀ṣun state, ẹ wo ti Ondo state, ẹ wo hílàhílo gbọ́nmi sí gbọ́nmi òtó tó wà láàárín wọn. Ṣé wọ́n wá lè lò wọ́n sìn pẹ̀lú gbogbo wọn yìí? Ohun tá à ń sọ nìyẹn, ohun tá à ń wí nìyẹn. Gbogbo nǹkan wá ní problem, wàhálà lọ́tún lósì. Báwo náà ṣe fẹ́ ṣe ń sìn? Báwo náà ṣe fẹ́ gúnyan ewùrà tó ní lẹ́mọ̀? Báwo la ṣe fẹ́ ṣe? Ọlọ́run á bá wa yanjú ẹ o. Kì í dẹ̀ ń ṣe nǹkan tí ó máa gba àkókò tó pọ̀ tó pẹ́. Àkókò tó máa yá. Mo rí àtẹ̀jáde kan tí wọ́n ní Gumi, ẹnìkan gbé jáde lórí Facebook. Gumi ní àwọn tó ń terrorize Kogi àti Ondo, àwọn ajínigbé, àwọn bandit tó wà láwọn agbègbè yìí, wọ́n ní àwọn ègbèrà ni. Ó jọ gàtè kò jọ gàtè. Ó ní àwọn ègbèrà ni àwọn tó ń terrorize Ondo. Torí ṣé rí agbègbè kan wà ní Ondo mi tá a ti ní bandit pẹ̀lú àwọn Kogi. Mo ti máa ń tẹnu mọ́ agbègbè tán bí wá sí ibi tá a mọ̀ bẹ́ẹ̀ ní mọ owó ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa Àyèré, Ìkàbà àti Àkùnù, ṣé rí ẹ̀yin tẹ́ ń gba agbègbè yẹn kọjá? Ibi junction Àyèré, ọ̀nà tó lọ òkè níwà ń bẹ̀, ọ̀nà tó lọ Ìkàbà, wọn jìnnà, àárín yẹn ni gbogbo ẹ̀ wà. Ó ti pẹ́ tí wọ́n ti ń ṣọṣẹ́ ń bẹ̀ yẹn. A rí fídíò kan tí arákùnrin kan ṣe tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ní 2015 ní Ìkàrẹ́ Àkókò, nígbà táwọn amrọ̀bà tó ń lọ àtáàkì police station kan, wọ́n lọ àtáàkì bank, wọ́n pa àbúrò wa kan bẹ̀. Nígbà tó ń kúrò ní bank náà lọ police station, wọ́n pa àwọn àbúrò wa méjì kan ní ìjọ yẹn. Mo ti sọ àwọn story yìí lẹ́ni tó bá rántí. Àwọn àbúrò wa yìí wọ́n ní wọ́n arrest ẹnìkan, wọ́n fẹ́ lọ bẹ́ẹ̀lì ẹ̀, òun náà fi lọ kàgbákò táwọn ọlọ́pàá yìí. Àwọn ègbèrà ni, torí ègbèrà kan jáde síta ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Mo rí fídíò yẹn last year, mo lo fídíò yẹn. Ó dà mo ti lo fídíò yẹn gan náà ní year yìí náà. Ègbèrà ni, ó ṣàlàyé gbogbo bí kíní yẹn ti ṣẹlẹ̀. Wọ́n after tán kúrò ní Ìkàrẹ́, wọ́n lọ sí Ọ̀wọ̀ ní ọdún tí mò ń sọ yìí. Ègbèrà ni. Nígbà tí mo rí àtẹ̀jáde Gumi yẹn, ibi tọ́kàn mi lọ direct nìyẹn. Agbègbè tá a dẹ̀ ń sọ yìí tán ti ń jíyàn gbé, ibẹ̀ náà ti jí Ọ̀jájú ní gbé, kò jìnnà mọ́ Òkéné. Ó ní mo fi ń fura pẹ̀lú nǹkan tí Gumi sọ. Ó list gbogbo àwọn state. Àwọn ibì kan wà ó ní àwọn Hausa ni, àwọn kan wà ó sọ pé àwọn Kanuri ni. Ó ṣàṣàlàyé gbogbo ẹ̀ síbẹ̀. Torí wọ́n ní olè ló mẹ́sẹ̀ olè ń tọ̀ lórí àpáta. Ó ní ọ̀rọ̀ Gumi. Ẹ̀yin ènìyàn mi, orí ọ̀rọ̀ state police yìí, Ọlọ́run bá wa ṣe kí ètò ààbò kó lè níyanjú ní orílẹ̀ wa. Nísìnyí ni Tinubu ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dance to the tone of our people. Yes. Now, and another thing, wọ́n sọ̀rọ̀ nípa language, nípa èdè tán máa mú as our official language. Ṣé mo wọ́n sọ̀rọ̀ nípa China ní last time? Now, English ìyẹn ló dà wọ́n fẹ́ ṣiṣẹ́ lé lórí. Torí tá bá ń wo àwọn èèyàn wa gan, wọn kì í bẹ́ ń sọ èdè wọn sáwọn ọmọ wọn. Ẹ̀rọ ọmọ Yorùbá mi nínú ìlú Nàìjíríà tó jẹ́ ọmọ Yorùbá ó dẹ̀ wà lórí ilẹ̀ Yorùbá, ẹ máa sọ èdè elédè, ẹ máa sọ sọmọ, ẹ fi èdè titi yín sílẹ̀. Ẹ̀yin ènìyàn wa, kíni yóò make sense o? Tẹ́ bá lọ sí ìlú òyìnbó, ẹ lọ sí UK, torí àwọn ni wọ́n pè lóyìnbó, wọ́n sọ èdè mi. Ẹ lọ sí Germany, èdè wọn ni number 1. Tọ́ bá tẹ̀ fẹ́ mú any language as a second choice, èdè wọn ni number 1. Gbogbo France nìkan náà ń sọ. Spanish nìkan náà ń sọ. Ẹ wá mú èdè. Ara nǹkan tá a fi sọ pé Nigeria is not one country, it's not a nation. Ara nǹkan tá à ń sọ ni a ní èdè. Ṣé rí pé ọ̀rọ̀ language wá di wàhálà ń sìn? Wọn ò mọ èdè tán fẹ́ mọ̀ àti nígbà tá a ní bí more than 500 and something languages ní Nigeria. Ẹ jẹ́ kí a pín ìlú yìí. That is only solution. Ẹ jẹ́ káwa Yorùbá ká di territory wa mú. Ẹ jẹ́ ká di region wa mú, ká máa fi èdè wa máa fi kọ́ ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kan ló ń sọ̀rọ̀ ń sìn pé láyé àtijọ́ èdè Yorùbá náà fi ń kọ́ wọn ní school.
á dẹ̀ yé wọn dáadáa torí pé èdè wa ni. Nígbà tá a fi èdè elédè tá a fi ń kọ́yàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni kò yé, wọn á kọ́yàn kò ní yéèyàn. Gbogbo eléyìí tá a ṣe ń ṣe yìí, the only solution òun ni pé ká pín, ẹ jẹ́ ká pín ìlú yìí, káwọn Haúsá kán máa fa Haúsá kọ́ àwọn ọmọ wọn. Àwọn ló gbà bọ̀dẹ̀ pẹ̀lú Fúlàní kán máa bára wọn fà. Àwọn Yíbò kán máa fi Yíbò máa kọ́ ọmọ tiwọn náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó simple. The map of the country ó ti divide wa already. Ẹ lè rí ìròyìn gidi ò lè jáde nínú Nàìjíríà. Ẹ lè rí ìròyìn gidi kí ìròyìn gidi jáde. Bó lẹ ti fẹ́ rí ìròyìn ayọ̀. Eléyìí ni mo rí bí ìròyìn ayọ̀ ní gbogbo ọdún yìí. But it's a normal thing. Nǹkan tó yẹ kán ṣe náà ni ojúṣe wọn ni. Ojúṣe wọn. Òun la fi ń bẹ bàbá Tinubu. Ẹ bá wa kó àwọn nǹkan padà sílẹ̀ Yorùbá. Nígbà tí Babangida declare kan gbé Federal Capital lọ sí Abuja, kò wojú ṣe o, kò wojú anybody o. Ẹ̀yin náà ẹ lè ṣe the same thing. Agbára wà lọ́wọ́ yín, bàbá Tinubu. Agbára ń bẹ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni, you can do it. You can do it. Gbogbo eléyìí tó ń kó àwọn ọmọ Yorùbá, wọ́n á yọ ilé, wọ́n á gbọ́mọ Yorùbá síbẹ̀. Wọ́n á yọ ilé, wọ́n á gbọ́mọ Yorùbá síbẹ̀. Kò gbé wa débi kankan. Korí kò lè pẹ́. Wọ́n á kó àwọn náà, wọ́n á yọ wọ́n dànù. Wọ́n á lárí wọn mọ́ Kàbá. Bẹ́ẹ̀ni, the only solution. And I always say this. Many people don't know. Àwọn èèyàn máa sọ pé kí bàbá Tinubu bá wa pín Nàìjíríà, kò lè pín. Òun tọ̀rọ̀ mo sọ fún yín. Tinubu ò lè pín country, kò lè pín wa. Ó lè dá lu, ṣùgbọ́n kò lè pín. Kò lè pín. That is it. Ṣùgbọ́n ó lè dáwọ́lé lórí, ó lè dá àpẹẹrẹ sí. Òun la fi ń sọ pé nígbà tá a ní kí Trump wá tẹ̀kọ̀, ẹ bẹ̀rẹ̀ sí ń kọ petition, ẹ bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi lórí social media. Àwọn tó kàn, àwọn ló mọ̀. Ẹni tó kàn ló mọ̀, ẹni tó bà ló mọ̀. Bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ẹni tó bá bà ló mọ̀. Kí Trump wá, anything tó bá fẹ́ ṣẹlẹ̀, tó bá gbọ́n ló máa pín wa ni, kò pín wa. Ẹ wo ibi tí ọ̀rọ̀ Nnamdi Kanu, ẹ wo ibi tó yọrí sí. A mọ̀ pé ọ̀rọ̀ ẹnu yẹn ti ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó bá. Ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó kó bá. Bẹ́ẹ̀ ni. Ẹ wo ẹ̀yin nìyẹn wa. Ohun tí a mú wá nìyẹn, ìròyìn tó wà ń ta nìyẹn o. State policing. Ṣé kì í ṣe pé and again, wọ́n ti withdraw àwọn convoy. Gómìnà ń lọ bí kan, ẹni tó jẹ́ local government chairman ìlú wọn, ọlọ́pàá tá máa tẹ̀lé lẹ́yìn kì í ṣe díẹ̀. Wọ́n náà ti withdraw gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ara nǹkan tá à ń fẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa wà equal. Local government chairman tó jẹ́ nǹkan kan ó kọ̀ lówó díẹ̀, á lọ kó àmì tó yẹ kó máa ṣiṣẹ́, kó máa ṣọ́ ará ìlú, á máa tẹ̀lé ẹnìkan kiri. Ṣé ẹ rí pé kò make sense? Ṣé ẹ rí pé kò make sense? Àmì tó yẹ kó máa ṣọ́, kó ṣe aláàbò lórí àwọn èèyàn, á máa tẹ̀lé ẹnìkan kiri. Wọ́n á fi duty wọn sílẹ̀. Ibi tí ìjọba ń sanwó lé lórí fún wọn, wọ́n á fi sílẹ̀, wọ́n á máa tẹ̀lé ẹnìkan kiri. Gbogbo àwọn nǹkan wọn yà á fẹ́ nínú ìlú. Enough is enough. Enough is enough. Kò sí pé gómìnà fẹ́ travel ní ìlú òyìnbó, ẹ wá ra àwọn sójà wọn wá ń tẹ̀lé. Wọn ò tiẹ̀ lè mọ̀. Everybody á máa rìnrìn tí ẹni. Wàárẹ̀ olówó ò lè mọ̀. Ẹ̀ẹ́dẹ̀ supermarket everybody á tò ní. Tó bá kan tọ̀nù ẹ̀ wá lọ, tó bá á tò sẹ́yìn ẹ̀, wọn ò ní bá ẹ̀ dù. But Nigeria priority lẹ́ lò ní everything. Ẹ fẹ́ kán mọ̀ ẹ́ notice mi, kán ṣà lè rí yín, kán lè rí yín. Ó lè máa ṣe. Ẹ máa tira yín gàǹgà, ẹ máa tira yín gòǹgò, ẹ máa tira yín síwájú. Ẹ máa pera yín nìkan tí ẹ jẹ́. All these things are nonsense. All these things are nonsense. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn wa, a ní rí jù báyìí lọ. Ẹ pàdé wa lórí Yorùbá World Media. Ẹ bá wa subscribe sórí YouTube yẹn. A ṣẹ̀ṣẹ̀ open ẹni. Ẹ bá wa subscribe síbẹ̀. Èmi ọmọ yín náà ni. Ọ̀rẹ́ yín tòótọ́, Àkàlàmọ̀gbò TV. Kòkòkò báyìí ni ara ọ̀tá ń lè. Aṣọ́dún ayọ̀ lágbára ṣe Elédùà. Àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí wa o.
ajínigbé ò ní wọlé tọ̀ wá. A rí fídíò kan tó ọmọ Fúlàní kan tó náà fẹ́ lọ àtáàkì Federal Polytechnic ṣé kíní ní Kwara State again. Nǹkan tí wọ́n sọ nìyẹn. Ọlọ́run ní fún yín ṣe. Thank you. Days ago, an 18-year-old girl was reportedly kidnapped at Ukomunyo in Esako East local government area of Edo State, Okbela. So, and some of our youth and the vigilante group from that axis swing into action. They went into the bush in search of the lady, and on getting there, and they parked their security bikes on one spot while they go into the bush to search for the girl. But in the process of searching for the girl, the abductors noticed that and they opened fire on them. And for the fact that their arms were more powerful than the ones our vigilantes and our youth were carrying, so our vigilantes and the youth had to flee for their lives, and they left their bikes. So it was yesterday we escaped and they came out from the bush. But today the members of the Nigerian Army and some of our Okbela Vigilante Network, they led by the GOC Comrade Otaru Richard, and CLM, the Barrister Daudu Aronohale, the community liaison manager in Boa Cement PLC. They went into the bush, that same axis in Ogriga, Ukomunyo, Okbela. So when they got there, they discovered that the bikes the vigilante carried have been burnt to ashes. These are about 5 bikes. These bikes were provided by the executive governor of Edo State, His Excellency Monday Okpebholo, the other time. And so they discovered they have been burnt, and they did not just discover this, they discover their hunt, their camp, their cooking materials, their all that they have been using to stay there, you understand. So you'll be imagining that this place is not north, this is Edo State. So for you to know that this is more serious than we can just blaze burn their things, all thanks to the Nigerian Army and Okbela Vigilante team for these gallant steps they have taken today. So they discovered their hunts. Even today they ate food. You can see that it's not long they left this place. Their remaining food that they ate, you know. So in fact, you will see that they just spilled a yam, just spilled one yam like that, for you to know that it's not too long they just left from this place. You can see the yam there, so it's just a fresh one. They are not far, so you can imagine that these people have just come to stay in Edo State, you know, as one of their hiding place, you know. So today the Nigerian Army and Okbela Vigilante have taken a drastic step to evade them, and they were seriously evaded today. All we are praying for is that God will continue to grant them success in their operation. You can see their hunts. They have food items there. This is a call for everyone to stand up for this cause, because this is no longer for one community, or for, if it's not you today, it can be you tomorrow. So we want to thank this gallant security team for what they have done today, for taking these steps to go into the bush in search of these people. They have been able to burn their where they are staying, like the camp, their hunts, as you can see. So we are calling on the executive governor of the state, is Senator Monday Okpebholo, to please do the needful. Okbela community needs its intervention right now. We are in a serious situation right here in Okbela, Edo North, in Edo State. So this is a call for everyone. All thanks to this gallant team for doing this today. You can see how they are dismantling
their homes. You can see how they are scattering their where they have been hiding and their hideout today. This is somewhere in Ogriga, in Uhomunyo, Okbela, in Esako East local government area of Edo State. This is not the northern part of Nigeria. This is just here. This is just in Edo State. Please, this is a call for everyone to stand up for dismantling their homes, setting them all ablaze.